ẹ kú dédé ìwòyí ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ wá níbi gbogbo. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú ayé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa ò kí ń mú ẹ̀ṣà wá fún yín lọ́sẹ̀ẹ̀sẹ̀. Orúkọ mi ni Olúwafúnmilọ́lá Ìbíkúnlé. Èmi ni Èjìrẹ́ ará Ìṣòkùn Ẹ̀dùn Òríèké. Lórí ètò tòní, àrà ọ̀tọ̀ là ń bá dé o, nítorí pé a ti mú àwọn ìrírí wá fún yín lórí ètò tòní tó yẹ pé a fẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ bá wa dá sí i. Àmọ́ kó tó di pé a yànnà lọ́rọ̀ ètò tòní o, ẹ wò ẹja dókè lọ́hùn. He is Anthony Joshua! In the strength, yeah, that comes from the hard knocks that life throws at us. And we Nigerians, we know all about that. Oh, a deadly right. You don't stay down, you get up and fight. Sure, it's about speed, technique, quality of the punches, reach. But the real fight is with myself. It's the power, but it's the speed as well. But I can't carry this heavyweight title by myself. There's always got to be someone in my corner. And that's why I believe in Glow. We have that same tenacity, that Nigerian fighting spirit that makes us game changers. You have to dig deep to be a world champion. Yeah, we Nigerians, yeah, we know all about that. What a fight! Glow, our halo. Heavyweight champion of the world! Ẹ káàbọ̀ padà sórí ètò tòní. Ǹjẹ́ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tòní, ohun tá a máa gbéyẹ̀wò náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bọ̀dá wa Ọlájídé láti ìlú Ìbàdàn tó ní wípé kí a bá òun yànnàná ọ̀rọ̀ náà fún ẹ̀yin ará ilé. Ohun tó ṣẹlẹ̀ náà nìyí o. Ọlájídé àti arábìnrin kan ni wọ́n jọ ń ṣe ọ̀rẹ́, ṣùgbọ́n ọ̀rẹ́ lásán ni wọ́n o. Àwọn èyí tó jẹ́ sí wípé arábìnrin yìí ó ti ń nífẹ̀ẹ́ Ọlájídé tí ò ní ìgboyà láti lè ṣe kíni, láti lè sọ fún un. Àwọn ọjọ́ tá à ń sọ yìí tí ìṣẹ̀lẹ̀ aburú yìí tó ṣẹlẹ̀ ní ilé Ọlájídé, ó náà ni arábìnrin yìí gbéra lọ sí ilé rẹ̀ láti lọ bẹ̀ wò, níbi tí wọ́n wá ti ń dá ọ̀wẹ́kẹ̀ tí wọ́n sọ̀rọ̀. Ibẹ̀ ni Ọlájídé ti sọ wípé òun fẹ́ wọ ìyẹ̀wù láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ o. Àmọ́ kó tó di pé Ọlájídé dé láti ilé ìgbọ̀nsẹ̀, arábìnrin yìí ti fi oògùn oorun sí inú ọtí ẹlẹ́rìndòdò tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n jọ mú un. Ọlájídé dé o, ó sì mú ọtí náà. Nígbà tó mú tán o, Ọlájídé ló bá sùn lọ. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ o, àkùtù gbọ̀. Ohun oríṣiríṣi ohun ló ṣẹlẹ̀ lẹ́yìn tí Ọlájídé tó sùn lọ. Àmọ́ kó tó di pé mo ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nígbà tí Ọlájídé tó sùn, ẹ̀já dókè lọ́hùn-ún. Ǹjẹ́ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tòní, ohun tá à ń gbéyẹ̀wò lọ́nà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin wa Ọlájídé tí arábìnrin fi oògùn sínú ẹlẹ́rìndòdò fún tó sùn lọ. A ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Ọlájídé yìí tó sùn lọ. Ohun tó ṣẹlẹ̀ náà rí wípé arábìnrin yìí ó fi ipá bá a ní àjọṣepọ̀ tó sì kó gbogbo àwọn ẹ̀rí tó yẹ kí Ọlájídé orí nígbà tí ara rẹ̀ bá balẹ̀, ó kó gbogbo rẹ̀ ó lọ. Lẹ́yìn oṣù díẹ̀ o
ni ó kó àwọn mọ̀lẹ́bí wá wípé òun mà ti fẹ́ra kù. Ọlájídé ní báwo ló ṣe jẹ́, ọ̀nà wo ni òun gbégbà, ìgbà wo lòun ṣe. Ibẹ̀ ni àṣírí ti tú tí àkútú ti yọ, tó sì sọ wípé ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún. Ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ lẹ mà ti gbọ́ yìí, ohun tí arábìnrin yìí ṣe. Ǹjẹ́ ó wá lẹ́tọ̀ọ́ kí Ọlátúnjí kó gba oyún tí arábìnrin yìí gbé wá àbí kò ní ẹ̀tọ́? Mo mọ̀ wípé ẹ̀yin ní ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá wa sọ lórí ètò yìí, tí Ọlájídé tí ó ṣe kíni tí ó kọ́ ẹ̀kọ́ kan àbí méjì ní inú rẹ̀. Nọ́mbà tí ẹ máa ń fi àwọn ìdáhùn yín ránṣẹ́ sí wà síbẹ̀. Òun náà ni 081 45 41 46 93. Lẹ́ẹ̀kan sí 081 45 41 46 93. Bí àwọn ìdáhùn yìí ṣe ń wọlé, kí ló ń ṣẹlẹ̀ lókè lọ́hùn náà? Ẹ já débẹ̀. Padà sórí ètò ní ètò wa. Mo lérò wípé ẹ̀ ń gbádùn ohun tí à ń bá lọ lórí ètò tòní nípa bí wọ́n ṣe fi bá pa Ọlájídé lájọṣepọ̀ tó dòyún, tá a di pé ṣé kó gba oyún ni àbí kó má gbà á. Àwọn ìdáhùn kọ̀ọ̀kan ti wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí a ó máa kà sí yín létí ẹ̀yin olólùfẹ́ wa. Ìdáhùn àkọ́kọ́ ti wọlé látọ̀dọ̀ màmá wa Ìyábọ̀ láti ìlú Òṣogbo. Màmá wa ní wípé olóòtú o, lọ́dọ̀ọ̀dọ̀ tòun arábìnrin yìí gọ̀gàn o, báwo ni ó ṣe máa wí irú ìwà báyìí? Ṣé ọkùnrin ti wá tán nílé ayé ni ló ṣe ṣerú ìwà báyìí? Tó bá jẹ́ èmi ni o, èmi ò ní gbà láíláí kóun gba oyún tó ní fún un, nítorí pé ìwà ìdójútìní ló wù. Mrs. Ìyábọ̀, ẹ ṣé gan, a gbọ́ nǹkan tí ẹ sọ. Ó ní wípé ohun ìdójútìní ni ohun tí arábìnrin náà ṣe, wípé òun ò ní gbà á. Ìdáhùn míì tún ti wọlé látọ̀dọ̀ Mr. Adé láti ìlú Oǹdó. Àwọn náà ti fi tiwọn sọ ò, wọ́n ní wípé olóòtú o, arábìnrin yìí èṣù pọ́nbélé ni o, tó bá fẹ́ gan ó lè pa á ní ọjọ́ kan tó fi lè fi ohun sínú nǹkan fún láti fi bá pa lò. Eléyìí ò kì í ṣe ìyàwó rere o, ó tiẹ̀ fẹ́ wá sí inú ayé rẹ̀ láti dàrú ni. Àmọ́ èmi ò ní gba oyún o. Ohun tó sọ náà nìyí, Mr. Adé, ẹ ṣé gan. Àwọn náà sọ wípé àwọn ò ní gba oyún o tó bá jẹ́ òun, nítorí pé ìwà burúkú ó tún lè pa gan tó bá yá. Ẹ ṣé gan, Mr. Adé láti ìlú Oǹdó. Ìpè míì náà tún máa wọlé látọ̀dọ̀ Mr. Godwin láti ìlú Èkó. Àwọn náà sọ, ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì náà fi kọ tiwọn. Wọ́n ní wípé it is true. True thing is happen in the world, and it is the heart of evil for this lady to do such habitative attitude just because of lust, what she think is love to him. I will not accept bullshit from them, and I will always reject them many times and his family. Ẹ ṣé gan, Mr. Godwin. Àwọn náà sọ tiwọn o. Wọ́n ní wípé arábìnrin náà kò kù, wípé bọ́n sọ ọ́ ní gbangba, bọ́n sọ ọ́ ní kọ̀rọ̀, òun ò ní gbà o, òun máa lé òun àtẹ̀bí rẹ̀ jáde ni. Ẹ ṣé Mr. Godwin láti ìlú Èkó. Ìdáhùn tí a máa fi kásẹ̀ ètò ti tòní ni wípé láti àrígbà látọ̀dọ̀ Pásítọ̀ Olúwọlé Joseph ní ìlú Sokoto. Àwọn náà ní olóòtú, ẹ ṣé gan fún ètò tí ẹ mú wá sí etí ìgbọ̀nyín. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmọ́ ní ọ̀dọ̀ ti tèmi, màá sọ wípé àwọn méjèèjì nílò àdúrà. Ọkùnrin ní láti gbàdúrà kí Ọlọ́run kó tọ́ òun sọ́nà. Bákan náà ni obìnrin ní láti gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọwọ́ Ọlọ́run, nítorí pé ó ti hùwà tí ò tọ́nà.
kí Ọlọ́run kí ó bá lè yọ́nú sí i. Ẹ ṣé mi Pásítọ̀ Olúwọlé Joseph láti ìlú Sokoto. Àwọn náà wípé arábìnrin ó ní láti gbàdúrà fún ìtọ́nà. Ẹ ṣé gan. Àmọ́ kó tó di pé mo lọ lórí ètò tòní, ẹ̀yin ará ilé, ẹ̀yin náà ẹ gbọ́ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ báyìí. Ohun tí mo fẹ́ sọ fún yín náà wípé ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín, kí ló wà níbẹ̀? Ẹ lè pera yín kẹ́ sọ fúnra yín, kẹ́ sọ wípé ohun báyìí lẹ fẹ́, ohun báyìí lẹ ò fẹ́. Èyí tó yẹ pé ẹ lè tí èṣù wá lè máa sọ pé òun fẹ́ fi omi àbí òun fẹ́ fi kó yín ní nǹkan lọ nílé ayé yín. Ẹ má jẹ́ kí irú eléyìí kó wáyé. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko ní gbogbo, mo lérò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan méjì nínú ètò tòní. Àní rí jù báyìí lọ, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ní ìdáhùn tí ẹ sì fẹ́ fi ránṣẹ́ sí wa, ẹ fi ránṣẹ́ sí wa lórí nọ́mbà yìí 08145414693. Bákan náà ni lórí YouTube channel wa Ìbíkúnlé Kenneth, lórí Instagram wa Olúwafúnmilọ́lá/Ìbíkúnlé. Àríjù jù báyìí lọ lónìí lórí ètò yìí. Èmi náà ni ẹ máa bá, ẹ̀yin ni màmá rí. Ojú tẹ wá fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ó yá, ó dọ̀sẹ̀ tó ń bọ̀.